أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله مولانا العظيم. عليكم ìkẹ́ Ọlọ́run, عليكم ìgẹ́ kó bá aṣíwájú wa Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa man sara ala darbihi ila yawmiddin. Mo kí gbogbo wa ní kíkí ọlá, mo kí wa ní kíkí ọlá. Gbogbo ẹ̀yin olóríire èèyàn, gbogbo ẹ̀yin alálùbáríkà níbikíbi, ẹ jọ̀ọ́ a fẹ́ kí ẹ bá wa share program yìí, a fẹ́ kí ẹ bá wa pín program náà káàkiri. Tẹ́ bá wo àkọlé tí mo kọ sórí ètò yìí láàárọ̀ yìí, òun náà ni pé ọ̀rọ̀ tó ń lọ. Today is 17th of February 2025. Kí Ọlọ́run jọ nínú àánú ẹ̀, a kó palẹ̀mọ́ oṣù àwẹ̀ Ramadan. Ọlọ́run jọ bá wa láyé, kó bá wa láyé. Àkọ́kọ́ àdúrà tí mo kọ́kọ́ fẹ́ ṣe fún gbogbo abiyamọ ayé tí Olúwa ní kí ẹ join wa láàárọ̀ yìí, ó ní wípé Olúwa má fi kú ọmọ, má fi bá wa wí, má fi kú ọmọ, má fi ná ọmọ jó wa, má fi kú ọmọ, má fi ṣàdánwò fún wa. Gbogbo wàhálà wa lórí àwọn ọmọ, Olúwa má jẹ́ kó já sásán. Àwọn ọmọ wa má jẹ́ kí wọ́n ṣìrìn, àwọn ọmọ wa lọ́kùnrin má jẹ́ kí wọ́n ṣìrìn, àwọn ọmọ wa lóbìnrin má jẹ́ kí wọ́n ṣìrìn. Gbogbo ẹni tí ó dẹ́mi wọn lógbòdò, tó dá légbodò, Ọlọ́run jọ̀ọ́ má jẹ́ kí àwọn ọmọ wa kó sí wọn lọ́wọ́. Èyíkéyìí nínú ẹ̀dá tàbí nínú obìnrin tí ń fi ikú lé wa kiri tọmọtọmọ, Olúwa má jẹ́ kí agbára wọn, má jẹ́ kí ó ká wa. Kábíyàmọ ayé tó bá wà lórí ètò wa lénìí, ẹ jọ̀ọ́ ẹ bá wa share program yìí, kẹ́ sì bá wa ṣàmì àdúrà dáadáa, torí pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí tí gbogbo wa rí káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé, àtàná ni mo ti sọ̀rọ̀ lé lórí, torí mo wà ní Ìlọrin ní àná. Kúnlé Salam, ohun tó lágbára ní gbogbo ẹni tó bá ń jẹ́ abiyamọ. It's either you are a Christian or you are a Muslim. Ó bá jẹ́ lẹ́sìn Kristẹni, ó bá jẹ́ lẹ́sìn Mùsùlùmí, tí gbogbo wa jọ ń gbélé ayé ń bí, ó bá jẹ́ kẹta náà tí gbogbo wa jọ wà nílé ayé ń bí báyìí, kò sí ẹ̀dá kan tó pera rẹ̀ lábíyamọ tí ó rí tí ó ṣẹlẹ̀ yẹn tí ẹkún ò ní gbọ̀n wípé ọmọ èèyàn kan ò ní wọ́n dú bí ẹran yìí, ẹ̀dá kan ni wọ́n dú bí ẹran. Èyí tó wá fọwọ́ kàn wá lẹ́mìí, kò síbi, kò sílùú yẹn tírú ẹ ó ti ṣẹlẹ̀ tá a gbọ́dọ̀ má dìde sí ìlúkìlú tí ìbáwò kó jẹ́. Pàápàá jùlọ èyí tó tún wá jẹ́ ìlú Ìlọrin tá a mọ̀ sílùú ẹ̀sìn. Gbogbo àwọn ìlú ayé tó kù náà, kò sílùú tí ò dá o, kò dẹ̀ sílùú tí ò láburú o. Kò sílùú kan tí ń bẹ láyé yìí ní Nàìjíríà wa yìí tí ò dá, kò dẹ̀ sílùú kan tí ń bẹ ní Nàìjíríà wa yìí tí ò láburú ẹ̀.
ṣùgbọ́n àwọn ìlú kan wà tó já sí pé a máa fọkàn sí wípé irú nǹkan báyìí ò gbọdọ̀ ṣẹlẹ̀ níbẹ̀ gẹ́gẹ́ bí orúkọ tí wọ́n gbé dání tí ń jẹ́ ìlú ẹ̀sìn. Inú wọn nílùú Ìlọrin wà. Inú wọn nílùú Ìlọrin wà. Ó ti wá ṣẹlẹ̀, ó ti ṣẹlẹ̀. Kálukú jáde, gbogbo àwọn èèyàn jáde, wọ́n ń sọ̀rọ̀. Ṣó yẹ kó rí báyìí? Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ ni Adébárí Adébísí, àwọn èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀, ṣùgbọ́n ohun tó yà mí lẹ́nu ni wípé láìpẹ́ yìí lọ̀rọ̀ kan ṣẹlẹ̀ lọ, làwọn èèyàn bẹ́ jáde, ni wọ́n tú jáde bí ọ̀pọ̀lọ́ ní òjò lórí ọ̀rọ̀ ó ṣe ganu sí kò ṣe ganu sí. Ẹni tó sọ bẹ́ẹ̀ yóò kú ní, ẹni tó sọ bẹ́ẹ̀ yóò ya wèrè ní, ẹni tó sọ bẹ́ẹ̀ ọjọ́ mẹ́ta la fún, ẹni tó sọ bẹ́ẹ̀ ìníkan ni ó ṣẹlẹ̀ sí. Àtẹni tó mọ kéwú àtẹni tí ò mọ kéwú, kálukú ló bẹ́ jáde ńjọ́ náà lọ́hùn bí ẹni wípé jẹ́ nǹkan míì kò ti wọ̀rọ̀ yí báyìí. Àdìsá Túndé Isiaka, kálukú wa mú orúkọ oríṣiríṣi wá lórí social media, pílátífọ́ọ̀mù míì tí ò boom tẹ́lẹ̀tẹ́lẹ̀, pílátífọ́ọ̀mù míì tẹ́lòmí ò rírí tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó wá di àgánú sí ni wọ́n ṣe kíní ni. Òun ló wá ṣẹlẹ̀ yìí o, àti gbẹ́nu sí, àti ganu sí, àti ganu lọ́tọ̀tún, àti ganu lósì. Ọmọ Ìlọrin ló pààyàn yìí. Ọmọ Ìlọrin òun ló pààyàn yìí. Èyí ṣe pé bóyá à ń bà Ìlọrin lórúkọ jẹ́, àwa náà tá à ń sọ̀rọ̀ yìí ọmọ Ìlọrin ni wá, bíbí inú Ìlọrin òun ni wá. Ohun tó ṣẹlẹ̀ yìí fẹ́ lè mú èèyàn máa dọwọ́ bojú. Kí ló fà? Níbi erékeré táwọn èèyàn ń sá, gbogbo ẹ̀yin motivational speaker, ẹ̀rọ ayé yín lóde báyà bẹ́ẹ̀ rí, ẹ̀rọ ayé yín lóde báyà bẹ́ẹ̀ rí. Ìbẹ̀rù Ọlọ́run ọba ò sí lára kó wá. Kálukú náà sórí gbogbo ẹni tó rí tó ń wá gbádá tí wọ́n fi starch sílẹ̀ nìyí, tó ń dé fìlà tó bá bàtà mu, lómìn ti jìyà lánàá rí sẹ́yìn síwájú kó tó wá máa wá jọ̀rọ̀ lénìí. Àmọ́ àwa tèmi àfẹ́ jìyà, àwa la fẹ́ lo best fóònù ọwọ́, àwa la fẹ́ lò jù, àwa la fẹ́ gbélé tó dáa jù, àwa la fẹ́ gun mọ́tò tó dáa jù. Ṣé báwọn tàná ṣe bẹ̀rẹ̀ náà lórílẹ̀ ni? Tẹ́ bá wo ọmọ tó pààyàn yìí, bóyá lọ́jọ́ orí rẹ̀ ti pé 25 years, bóyá lọ́jọ́ orí ẹ̀ ti pé 25 years. Yawma tubla sarairu, Al-Quran ló sọ bẹ́ẹ̀. Bismillahirrahmanirrahim. Olúwa ní yawma tubla sarairu fama lahu min quwwatin wala nasiri. Ọjọ́ t'Ọlọ́hun máa tú àṣírí kálukú, gbogbo tó bá ṣe ní kọ̀kọ̀, ọjọ́ t'Ọlọ́hun máa tú àṣírí rẹ̀. TikTok, Facebook wá jẹ́ aláṣírí ọmọ náà. Alájà Ṣítù, you are welcome ma. TikTok, Facebook wá jẹ́ aláṣírí ẹ̀. Àwọn arí fọ́tò oríṣiríṣiríṣi tó ń yà pẹ̀lú àwọn èèyàn. Ọmọ kékeré, a rí fídíò rẹ̀ kan tó múra bí babalágbàjì báyìí, tó wé láwàní tí wọ́n kọ́ ní babalágbàjì bàbá rí ní. A tó rí fídíò rẹ̀ kan tó tún ní àwa lọmọ Marcus,
àtúrí fídíò rẹ̀ kan tó ń gbé kíní Alhaji Àgbà sẹ́yìn rẹ̀ báyìí àríbi tó ti gbé bàndírì dání tó ti ń lù àríbi tó ti ya fọ́tò mo wá rí fídíò kan nínú fídíò rẹ̀ láàárọ̀ yìí wọ́n ní 4 days ago ló post ẹ̀ sórí TikTok page ẹ̀ ó wá sọ níbẹ̀ wípé tí ó bá tó ọjọ́ mélòó báyìí o àwọn báàgì owó yìí ó máa sọ̀kalẹ̀ la ilaha illallah mo rí tán gbé sórí mídíà láàárọ̀ yìí tó wá gbé ká wá kọ síbẹ̀ wípé tí ó bá tó ọjọ́ mẹ́rin ẹ̀ní àwọn báàgì owó yìí ó máa sọ̀kalẹ̀ èèyàn wá sọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ according to bó ṣe sọ mo sọ fún ọ̀gá ọlọ́pàá lánàá nílọrin ẹni tó bá lọ wo program tí mo ṣe nílọrin lánàá mo pe ọ̀gá ọlọ́pàá yẹn dìde àwọn ọlọ́pàá tí ọmọ Abdulrahman yẹn wà ní custody ẹ̀ ẹ lọ wo program tí mo ṣe níbi wàlímà tí mo ṣe nílọrin lánàá ọ̀gá ọlọ́pàá yẹn tọ́ ọmọ yẹn wà ní custody ẹ̀ mo pè é dìde láàrin wá sí yẹn mo ní ọ̀gá ọlọ́pàá gbogbo ayé all eyes on you gbogbo ayé dájú kọ wọ́n wò yín báyìí kò sí tí ń jẹ́ wọn gbére o téèyàn bá pààyàn tẹ́ ẹ bá gbọ́ pé wọ́n ní wọ́n pardon ẹ̀ wọ́n fún lẹ́wọ̀n gbére ọgbọ́n àti túlẹ̀ ni o tó bá ní ẹ fún lẹ́wọ̀n gbére ẹ̀wọ̀n gbére ni ẹ fún ọgbọ́n àti túlẹ̀ ni. torí pé àwa Nàìjíríà tí ó bá fi di ọjọ́ mélòó kan ọjọ́ mẹ́ta kan ọjọ́ mẹ́rin kan ọdún kan á tún gbàgbé nǹkan bí ó tún wọ̀ àgbàgbé yìí nù. àgbàgbé yẹn nu mo rẹ̀ pé gọ́vnà náà lánàá gọ́vnà Abdulrahman Abdulrazak tí wọ́n jẹ́ Sàdáwó Nàngìrì of ìlú Ìlọrin 001 pè wọ́n lánàá gọ́vnà ó ti ṣẹlẹ̀ sí ìlú wa báyìí tó bá ṣẹlẹ̀ sí ìlú mi ó sàn ṣẹlẹ̀ sáwọn ìlú mi every week ìlú kan sáà ń bẹ ní south west tiwa yìí ìlú kan wà ní south west tiwa yìí tẹ́bá lọ wo kí ni crime fighter wọn every week ẹ máa rí àwọn ọmọ yahoo wọ́n gé orí èèyàn ẹ máa rí wọ́n pa èèyàn ẹ máa rí ọ̀rẹ́ pa ọ̀rẹ́ ẹ máa rí kíní kan pa kíní kan every week tẹ́bá lọ sórí crime fighter wọn ẹ rí bẹ́ẹ̀ táwọn ọlọ́pàá ìlú wọn àwọn agbófinró ìlú wọn dẹ̀ ń ṣiṣẹ́ ẹ̀mẹ́wàá ni wọ́n mú wọn south west wa yìí náà ni kódà bí tí ó jìnà sí wa náà ni. ó wá ti wá ṣẹlẹ̀ sí ìlú Ìlọrin báyìí Ìlọrin ò sí nínú south west Ìlọrin wà nínú north central ó ní Ìlọrin wà apá kan Haúsá apá kan wambi ni à ń bẹ láàrin gbùngbùn kò wá sí nǹkan tó fi ń pẹ̀lú Ìlọrin tó ju ìlú Àlùkùránì lọ àwọn àkàtú kì wá títí wọ́n lu ìlú tó jìnnà síná tó súnmọ́ àlìjánnà wọ́n tó kì wá títí wọ́n ní ìlú tó tóbi tó yìí tí ò léegun ẹṣin léegun lé wa ọkọ̀ lóró bẹ́ẹ̀ ìlú Àlùkùránì tó gbá Àlùkùránì mú bẹ́ẹ̀ náà ṣe ń kì wá ṣáà ní orí bẹ́ẹ̀ wọ́n ni ṣáà dì náà ìpá àti sọmọ Ìlọrin mọ́ òkè àtòrí tó ṣẹlẹ̀ yálà àti sọmọ Ìlọrin mọ́ ariwo táwọn àfáà súnnà tí wọ́n ń pariwo látijọ́ iná rèé wallahi ariwo tó ń pariwo rèé o ariwo tí bàbá wa Alhaji Àgbà pariwo títí rèé ariwo táwọn àfáà rèé tàná tí wọ́n pariwo títí lélẹ́yìí èèyàn post 4 days ago yìí pé tí ó bá fi di láìpẹ́ yìí báàgì owó máa sọ̀kalẹ̀
ó wá sọ fídíò bí ṣe ń rìn ó wá ní bóun ṣe máa rìn rè tó bá yá o bóun ṣe máa rìn rè tó bá yá o that is ó sì fọkàn sí wípé òun ó tó dolówó láìpẹ́. Gbogbo ẹ̀yin ọlọ́ṣẹ́ bìsàbìsà gbogbo ẹ̀yin ọlọ́ṣẹ́ àáwẹ̀ látẹsẹ̀ àáwẹ̀ dórí ni láàfin níláárí kò tán báyìí. Torí pé àwọn eléyìí torí pé wọ́n ní opportunity wọ́n rí owó díẹ̀díẹ̀ torí pé wọ́n ní opportunity wọ́n rí owó díẹ̀díẹ̀ òun ló fà á tó fi ń sọ bẹ́ẹ̀ ẹ múra sí i bọ́lọ̀ mo ṣe mọ tú àṣírí yín rè ọ̀gá ọlọ́pàá mo sọ fún yín lánàá gọ́vnà mo sọ lánàá àwọn wo ló rán ọmọ yìí àwọn wo ni wọ́n jọ ń ṣiṣẹ́ àwọn wo ni wọ́n rán àwọn wo ni wọ́n jọ ń ṣiṣẹ́ ọmọ yẹn kéré ọmọ yẹn ó kéré lọ́jọ́ orí tayọ kó máa dárú nǹkan bá yẹn kó wá jásípò náà ló ń dá orí rò bá yẹn ẹni tó sọ wípé tó bá tó ọjọ́ mélòó kan báàgì owó mọ sọ̀kalẹ̀ òun á tó dolówó tálẹ́ni tó ní kó wá odidi èèyàn wá bàbá ọmọ Hafsat tí wọ́n pa ọmọ tó pa yẹn bàbá yẹn ń sọ lánàá pé ọwọ́ ọmọ yẹn nìkan làwọn rí ọwọ́ bàbá Abdullahi Bello you are welcome sir ọwọ́ ọmọ yẹn nìkan làwọn rí àwọn páàtì ara tó kù dà àwọn páàtì ara tó kù dà ẹsẹ̀ dà orí dà ọyàn ọmọ yẹn méjèèjì dà abí ọmọ yẹn dà la ilaha illallah la ilaha illallah why tó já sí pé ọwọ́ nìkan náà rí àwọn páàtì ara tó kù dà níbo ló kó sí àwọn wo ló tà fún ọkàn rẹ̀ dà mamba olùkàyírat àwọn tó tà fún dà àkójọ wà ń bẹ lánàá ní tí mo sọ fọ́gọ́ ọlọ́pàá yẹn mamba olùkàyírat Abdullahi Goga ọlọ́sàn àjọ wà ń bẹ ni ta ló tà fún ta ló kó fún mo dẹ̀ sọ fọ́gọ́ ọlọ́pàá yẹn lánàá pé kò sí tí ń jẹ́ wọn gbére o tẹ́ bá ti sọ fún wa nísì pé ọmọ tó pààyàn yìí Abdulrahman Bello yìí pé wọn gbére lẹ́fẹ́ fún ẹ ṣàbòsí wa nìyẹn ẹ fẹ́ ọgbọ́n àti fílẹ̀ nìyẹn ọgbọ́n àti fílẹ̀ ò nìyẹn á lọ́dún méjì á lọ́dún mẹ́ta á sọ pé wọ́n pardon ẹ̀ ẹran ti pàwọn náà bímọ ọgbọ́n àti fílẹ̀ ní tẹ́ bá dẹ̀ dájọ́ kú fún yàn ẹ má gbàgbé tí alukurani sọ fún wa o alukurani lójú oyé wa bẹ́ẹ̀ o bisimilahi rahman rahim alukurani ni anafusu bin nafusi ẹ̀mí fẹ́ mi ni o ẹni bá pààyàn kurani ni ẹni bá mọ̀ gbẹ̀mí yàn bin nafusi ẹgbẹ̀mí tiẹ̀ náà o wàlẹ̀ àìnú bílẹ̀ àìní ẹni bá mọ̀ fọ́ọ̀yàn lójú ẹfọ ojú tiẹ̀ náà o wàlẹ̀ ozunu bílẹ̀ ozini ẹni bá mọ̀ géèyàn létí ẹgẹ́ etí tiẹ̀ náà o we need more investigation ọmọ yẹn nìkan kọ́ ló ń dáṣẹ́ yẹn ṣe bá ara wọn tọjọ ya fọ́tò papọ̀ àjọ pàdé lóde ni àjọ duwélára níní àjọ lùbàndìrì ni ẹ kó gbogbo wọn. ẹ kó gbogbo wọn pátápátá ni ẹ kó ọkàn ọmọbìnrin Hafsat yẹn dà níbo ló gbọ́kàn ẹ̀ sí níbo ló gbé ẹsẹ̀ méjèèjì sí níbo ló gbórí ọmọ yẹn sí
níbo ló gbé abẹ́ ọmọ yẹn sí, níbo ló gbé ọyàn méjèèjì sí. Inna lillahi wa inna ilayhi raji'un, inna lillahi wa inna ilayhi raji'un, inna lillahi wa inna ilayhi raji'un, inna lillahi wa inna ilayhi raji'un. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, Allahu akbar. Gbogbo àwọn pàtì arọ wáì tó já sí pé ọwọ́ nìkan lẹ́sọ̀ pé rí ọwọ́ yìí nìkan láàlì tí ń bẹ láwọ́ ọmọ yẹn nìkan ohun rí báyìí ọwọ́ nìkan. Gbogbo àwọn pàtì tó kù níbo ló kó sí, ta ló ta wọn fún, talento kó wọn fún. Gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ń sáré kárí, gbogbo ẹ̀yin motivational speaker, àwọn náà fẹ́ sọ̀rọ̀ tá a fi gba yìí ni, a fẹ́ ṣe kíní kan tá a fi gba yìí. Ṣé rò pé bẹ́ẹ̀ náà ni, bẹ́ẹ̀ náà kọ́ lórí, bẹ́ẹ̀ náà kọ́ lórí. La ilaha illallah. Àwọn èèyàn máa sọ́fà láyé kó máa tó dáa fún wọn o. Àwọn èèyàn máa sọ́fà láyé o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tó orílẹ̀ ní kì í dá fẹ́ lòmíì náà, kì í dá fẹ́ lòmíì. Má jẹ́ kí wọ́n má jẹ́ ká fi fake life báyé rẹ jẹ́. Ẹ̀yin òbí, ẹ̀yin ìyá, ẹ̀yin bàbá, ọmọ rẹ wà nílé ìwé, òun sọ pé kó máa ra fóònù fún ọ. Ó bá wà fún àwọn ọmọ kéékèèké tá ń jáde, gbogbo ilé kí ó tá ti ń jáde lénìí. Ọmọ jáde ilé kí ó tá nísìnyí ó lọ gba ọ́fíìsì kí ni ọ́fíìsì jálàbí. Lọ́dẹ̀ bá dẹ̀ ń pariwo jálàbí ò sínú Islam. Àwa yìí náà láàmà yarí, ta ló sọ bẹ́ẹ̀? Àwọn bàbá wa wọ́n ṣe jálàbí, àwọn bàbá rẹ̀ wò náà ṣe jálàbí. Sáwọn bàbá rẹ̀ tí wọ́n ń gba ẹran ságbẹ̀mí èèyàn. Ọláìdé Ṣehu. Ṣé ẹ̀rù pé bẹ́ẹ̀ náà ló kàn wá easy? Ló wá easy ike ya la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Ẹ̀yin ò já mọ̀nà tó já rárá. Ìròyìn kọ́ là ń sọ, ẹ̀yin ò já. Àwọn tá já náà kọ́ náà ń jàjàkújà yìí. Tí wọ́n bá ní kíkálukú máa pè wọlé bá a ṣe wà yìí nísìn. Tí wọ́n bá ní ó yá kíkálukú ẹ máa pè wọlé, kíkálukú máa sọ ohun tójú rẹ̀ rí. Ẹlòmíì ò máa sọkún, wàá gbọ́ story life ẹlòmíì báyìí. Wàá gbọ́ story life ẹlòmíì báyìí, wàá dẹ̀ máa bá ké. Wàá gbọ́ story life ẹlòmíì báyìí, wàá dẹ̀ máa bá ké. Gbogbo yín wá kóra yín jọ, wọ́n tó wá sọ̀kan, wọ́n á ní belong. Wọ́n ti ní kakọ́s. Ọmọ tó pààyàn yìí, Abdulrahman tó pààyàn yìí, governor wa ní Kwara State, Attorney General of Kwara State, Commissioner of Police of Kwara State, Moses Ọláyà, Alhaji Abbas, gbogbo ẹ̀yin ọlọ́pàá wa ní Kwara State, gbogbo ayé tí ń wò lọ́rin báyìí o. Gbogbo ayé tí ń wò lọ́rin báyìí o. Wọ́n fẹ́ wo bọ́ọ̀ láti fẹ́ ṣe. Bẹ́lẹ̀ yìí bá ṣẹ̀ wá láti ilẹ̀ òkèrè, ẹni ẹja lọ mú. Bẹ́lẹ̀ yìí bá bú àbàbá wa, bẹ́lẹ̀ yìí bá bú ìyá wa tó ṣe kíni wáyá, ẹja lọ mú. Àwa ló wá ṣẹlẹ̀ sí yìí, ọmọ wa ló ṣẹlẹ̀ sí yìí. Ọmọ wa ló ṣẹlẹ̀ sí yìí, ó yá. Abẹ́wò ẹjọ́ tẹ́tà dàbá yìí. Ṣé ẹ̀dẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ àfáà tí ń jáde? Ó dùn wá gan o, ó ṣe gan. Ara wọn ni wọ́n. Wọ́n ìta àfáà máa sọ pé òun gba ọ́fíìsì òun ṣe jálàbí. Òkọ́ máa ń kéwú, ò dálé ìwé lẹ̀. Ẹ máa yí àwọn ọmọ, àwọn ẹlòmíì tí wọ́n jáde tí wọ́n gbìyànjú àti dálé ìwé lẹ̀. Lómi ọ̀ dálé kéwúlẹ̀, wọ́n dálé ìwélẹ̀. Ṣé èèyàn ní káàfà, ṣé owó ajá àfà ò jáde tánáwí ò ṣe kíni, ìyẹn wá disturb ẹ kó má ṣiṣẹ́. Ìyẹn disturb ẹ kó má ṣiṣẹ́, kó má níṣẹ́ lọ́wọ́.
ẹnìkan dẹ̀ sọ́njọ́ ni pé bá fọ́ tí ó bá kọ fọknáìsà ẹjọ́ ló kọ fọknáìsà gbogbo wa la bẹ́ bọ́ síta rárá o ayé bẹ́ẹ̀ ṣe máa ní ká ṣe tó bẹ́ẹ̀ tí wàá rọ́ mú tán ẹ̀sìn ní ká bá kọ fọknáìsà ẹjọ́ kí ló burú ń bẹ́ẹ̀ bá fọ́ bá kọ bricklayer kó lọ kọ́ èyí tí ó bá jẹ́ carpentry ẹjọ́ lọ kọ́ ìwọ tó bá máa talẹ̀ gbìyànjú ẹ̀ ọ̀dẹ̀ dẹ̀ bẹ́ gbé ṣẹ̀ríà lọ wá ń jẹ́ òní gbogbo ara ìlà tó ní láyéláyé àti ilé gba ṣẹ̀ríà àti ilé ṣe kíní kan irú àwa Kwara ń sìn we have Sharia court tó gbé àsínú South West North Central níwá a ní Sharia court nílọrin Sharia court of appeal tí afáwa Sheikh Justice Muhammad Kamaluddin tí wọ́n jẹ́ olórí adájọ́ bẹ̀ Abdulrahman Bello òun ló gbẹ̀mí yàn ó gbẹ̀mí Hafsat Lawal ó dùn ní wọ́n ṣonú ilé ẹ̀ ó ní tébù tí fi dùn yàn ó ládàá ó lọ́bẹ ó kó odidi èèyàn sínú ike ọ̀dà wọ́n ní ó kó odidi èèyàn sínú ike ọ̀dà at the end of the day a gbọ́ wípé ọwọ́ lásán òun lárí ọwọ́ lásán ọwọ́ Hafsa lárí ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ sí Abdulateef Kamaluddin ẹjọ́ torí Ọlọ́run àwọn pààtì ara tó kù dà àwọn pààtì ara tó kù dà ìdé mi ń béèrè nìyẹn o ọkàn ọmọ yẹn dà apá ọmọ yẹn dà ẹsẹ̀ rẹ̀ dà orí ọmọ yẹn dà la ilaha illallah la ilaha illallah ojú ọmọ yẹn méjèèjì dà etí ọmọ yẹn méjèèjì dà Abdulrahman ní kọ́kọ́ ló ń dáṣẹ́ yìí ṣe o ọmọ Rahman yẹn ní kọ́kọ́ ló ń dáṣẹ́ yìí ṣe o wọ́n pọ̀ ń bẹ o wọ́n pọ̀ ń bẹ o ẹ̀yin ọlọ́pàá èyí tẹ́ lè ṣe fún wa tó lè dáa jù ni pé mo mọ̀ yí pé èèyàn rí lẹ́yìn ọlọ́pàá mo mọ̀ pé alálùbáríkà ni ẹ̀yin ọlọ́pàá mo mọ̀ pé olóríire ní ẹ̀yin ọlọ́pàá mo mọ̀ pé tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ ẹ ṣiṣẹ́ yẹn mo fẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ yẹn dáadáa ẹ dákun gbogbo Nàìjíríà fẹ́ ọmọ yẹn nìkan ò gbọ́dọ̀ dákú àti ìyá tí ń ta fún àti ìyá tó ń ta fún àti bàbá tó ń ta fún àtàwọn àfá àtàjọ́ ń ṣe bẹ́ẹ̀ nìkan ibáwọn nǹkan ni wọ́n tẹ yẹ̀pẹ̀ fi náà tẹ̀ fún wípé ọjọ́ báyìí ni ó dáa fún ọ tábà ní ẹ má lọ yẹsẹ́ wò á dàbí ẹni pé wọ́n yí tì yín ni tábà ní ẹ má yọ ká yẹsẹ́ wò sínú Islam ẹni àwọn yí tì yín ni wọ́n fẹ́ pàṣẹ yín run ni ẹ lọ wá ṣẹṣe tó bá dẹ̀ wù ẹ́ bú wa tó bá wù ẹ́ bú mi tó bá ń pariwo ẹ má lọ yẹsẹ́ wò mọ́ Islam ò fara mọ́ gbogbo ọṣẹ bìsàbìsà tẹ́ ń lò yẹn Islam ò fara mọ́ tó bá sọ fún wa bẹ́ẹ̀ ẹ mọ̀ ní wọ́n fẹ́ bà iṣẹ́ àwọn bàbá yín jẹ́ ni iṣẹ́ àwọn bàbá yín wò iṣẹ́ àwọn bàbá òfò yín wò nọ́mbà jẹ́ ṣáwọn bàbá yín ṣe bẹ́ẹ̀ Alhaji Àgbà ò ṣe bẹ́ẹ̀ Sheikh Adam ò ṣe bẹ́ẹ̀ àwọn bàbá Lágbàjì ò ṣe bẹ́ẹ̀ a tún sọ títí ẹnìkan tó ló ń jẹ́ Lord of Soap bàbá wí tó bá wù ẹ́ jáde fún wa kó wá bú wa that is your problem ti ẹni yẹn ti ẹni yẹn àmẹ́ máa rántí ayé alukur'an tó ní yawma tubula sarairu fama lahu min quwwatin wala nasirin ọjọ́ tọ́lọ́hun ó tú àṣírí kálukú wa ń bọ̀ táà ní lágbára táà ní nìkan ọjọ́ tọ́lọ́hun tú àṣírí kálukú sọ́dọ̀ owó tó ń ṣe kọ̀rọ̀ táàrí yẹn táàmọ̀ yẹn ọjọ́ tọ́lọ́hun tú àṣírí ẹ̀
dá mi lóhùn ẹ̀yin tẹ́ wà lórí comment section dá mi lóhùn ọmọ tó pààyàn yìí Abdulrahman tó pààyàn yìí ṣàkópa rẹ̀ rè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí interview ẹ̀ tó kúnlẹ̀ yẹn táwọn ọlọ́pàá tí wọ́n ń bá sọ̀rọ̀ yẹn ǹjẹ́ ẹ rí lẹ́yìn tó já sí pé kò ṣerú ẹ̀ rí ṣe rọmọ yẹn ní rí pé kò ṣerú ẹ̀ rí pẹ̀lú bí àwọn ọlọ́pàá ṣe ń bí lọ́rọ̀ yẹn tí dẹ̀ ń dá àwọn ọlọ́pàá lóhùn yẹn tí tó ń rẹ́rìn kò wá rí òun ò lọ́pṣọ̀n mọ́ ẹjọ́ ṣe rí rí pé bóyá kò ṣerú ẹ̀ rí àwa ò bẹ́ jáde a máa rìn kiri bí ìgbóná a máa wọlé àwọn olówó káàkiri bó lẹ́sẹ̀ ràn àwọn èèyàn lọ́wọ́ bó lẹ́sẹ̀ fáwọn èèyàn lówó táwọn èèyàn ó jẹ iṣẹ́ kan náà làwọn ń ṣeun excuse me adẹ̀ tó ń talẹ̀ mo tún ní another business mi mo ní márúwá tí ń ṣiṣẹ́ fún mi mo lọ́kadà tí ń ṣiṣẹ́ fún mi mo ní Uber tí wọ́n bá mi wà Suleiman wá dá ẹni tó ń bọ̀ wá dá lóhùn kíákíá gbà lọ dá lóhùn gbogbo ya kojú ìbá ìfún pé padà tilẹ̀kùn bọ́ sílẹ̀ mo ṣe program lọ́wọ́ tìyẹ bàbá wí nísìn àwọn àṣàkẹ́ ààrẹ àkọ́kọ́ náà ẹjá sọ fúnra wa Ìlọrin ò lè bàjẹ́ Ìlọrin ti jẹ́ Ìlọrin òun ló borúkọ ilé ẹbí wọn jẹ́ ó borúkọ ẹbí wọn jẹ́ ó borúkọ bàbá rẹ̀ àti ìyá ẹ̀ jẹ́ ó borúkọ bàbá ẹ̀ àti ìyá ẹ̀ jẹ́ ó dẹ̀ purọ́ nínú fídíò ẹ̀ lọ́dọ̀ àwọn ọlọ́pàá ó lọ́mọlé alégẹ lòun èyí sọmọlé alégẹ o èyí sọmọlé alégẹ irọ́ ló ń pa o gbogbo rọ́ lọ́mọlé alégẹ lòun tó pera ẹ̀ lọ́mọ ìsàlẹ̀ kòtò wọ́n wá yálé gbé ń bẹ̀ ni ìsàlẹ̀ kòtò tó pera ẹ̀ ni wọ́n lọ yálé gbé ń bẹ̀ ni irọ́ ló parọ́ àwọn ọmọlé alégẹ ìṣẹ́ra dáradára ìwọ ọlọ́pàá tó dẹ̀ ṣe ń dáfíù fún tó ti sí lẹ́nu pé sọmọlé nípa tó dákọ̀ sàlẹ̀ kòtò wọ́n sí ilé alégẹ ó ní bẹ̀rẹ̀ ilé alégẹ kọ́ nílé ẹ̀ ẹ wá àwọn òbí ẹ̀ jáde ẹ wá bàbá ẹ wá ìyá ẹ̀ jáde òun nìkan kọ́ ló ń ṣiṣẹ́ yẹn gbogbo àwọn tọ́jọ́ ń ṣe ẹ wá wọn jáde wọ́n ní kakọ́s wọ́n lẹ́gbẹ́ tọ́jọ́ ń ṣe wọ́n láwọn àgbà àfáà míì náà ti ń bẹ àfáà kọ́ ni wọ́n o ẹjọ́ àfáà kọ́ ni wọ́n babaláwo ni wọ́n o wọ́n kàn ń pera wọn láàfáà ni ẹgbọ́ wọ́n láwọn tí wọ́n ń jíṣẹ́ fún wọ́n láwọn tó ń fún wọn lọ́kàn balẹ̀ wọ́n láwọn tí wọ́n sọ fún wọn pé wọ́n ò dolówó òjijì gbogbo àwọn yẹn ní kẹ́ investigate kẹ́ wá gọ́vnà wa ní Kwara State Anthony General ọ̀gá ọlọ́pàá Commissioner Moses èèyàn wa ní ẹ́ dá sọ fún ẹ ká sọ gbogbo ẹ̀yin èèyàn wa ẹ má fún lẹ́wọ̀n gbére o torí story ló máa ń bá dé o story lẹ́wọ̀n gbére máa ń bá dé o tó bá ti di ilé ẹjọ́ ti wá fún ẹgbẹ́ wáyá kó máa lọ roko péńpé pẹ̀lú aṣọ ọba lẹ́wọ̀n gbére kó máa lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún lẹ́wọ̀n gbére ẹlẹ́dàá ọmọ ọlọ́mọ tó pa gan yóò jó kú sínú ẹ̀wọ̀n yẹn ni òtí tó dájú ni pé ẹ tẹ̀lé ọ̀rọ̀ alukur'an an-nafsu bin-nafsi an-nafsu bin-nafsi ẹni bá pààyàn ẹ pa padà ni tó bá dẹ̀ dágbére tó bá dẹ̀ wọn kú fún yàn ní Nàìjíríà wọn ní gọ́vnà máa sáyẹn
pé tí gọ́fúnà ò bá sáyìn àwọn nípa gọ́fúnà wa tí ilé ẹjọ́ bá ti dájọ́ kú fún ẹ sáyìn ẹ̀ kíákíá, ẹ sáyìn ẹ̀ kíákíá. Òun nìkan kọ́ ló ń ṣiṣẹ́ yẹn. Gbà tí mo dé Kwara tí mo dé Ìlọrin lánàá mo rí gbogbo bá ṣe ṣe ọ̀nà, gọ́fúnà ṣe ọ̀nà dáadáa, wọ́n tún àwọn ọ̀nà ṣe, wọ́n fi àwọn tó yẹ kán fẹ́, wọ́n fi àwọn ṣọ́ọ̀bù tó yẹ kán fẹ́. Bẹ́ẹ̀ ṣe tún ọ̀nà ṣe yẹn tẹ́ ẹ tún gbogbo àwọn ṣọ́ọ̀bù tó yẹ kẹ́ ẹ tún ṣe. Bẹ́ẹ̀ bá dé area Kwara Hotel wọ́n ṣe gbogbo bẹ̀ dáadáa, ọ̀nà Government House ẹ ṣe bẹ̀ dáadáa, ó dáa, no more traffic. Ṣé rí bẹ́ẹ̀ ṣe wá ṣe ọ̀nà yẹn dáadáa. Bẹ́ẹ̀ náà la ṣe fẹ́ kẹ́ ẹ bá wa ṣe gbogbo àwọn àfá olórí ìbú yìí. Story ni ẹnìkan ṣàṣìyàn o, ẹnìkan ṣe kíní kan o. Story ni o. Bẹ́ẹ̀ bá ti ní kùrìsì yìí o tẹ́ bá ti lè kà, kò sí àṣàṣì kankan. Bẹ́ẹ̀ nìkan lè ṣàṣìyàn, ẹnìkan ò lè fi tírà kankan dẹ́rù bá yín. Dúdú ọ̀rọ̀ tó wà ń bẹ nìyẹn. Tó bá jẹ́ pé lórí òdodo lẹ bá dúró lé lórí, tẹ́ dúró lórí àbòsí. Eléyìí tó ṣẹlẹ̀ yìí ìbànújẹ́ ló jẹ́ fún wa, ló jẹ́ fún gbogbo, kìí ṣe mùsùlùmí nìkan. Ìbànújẹ́ ló jẹ́ fún gbogbo ẹni tẹ́jẹ̀ bá ń rọ̀ nínú fíìnì ẹ̀ tó jẹ́ ní ire. Ìdùnnú ló máa jẹ́ fáwọn olórí burúkú tọ́jọ́ ń ṣe. Àṣírí tí ẹ tú nù, àwọn tó kù ní ó tú láìpẹ́. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin oníwàásí náà ẹ lọ wá owó, ẹ máa ṣe kíni kan. Ìjọ torí Ọlọ́run la fi sọ́lẹ̀ kan àwọn motivational speaker, ẹjẹ́ àmọ́ ń tá sọ, ẹjẹ́ àmọ́ ń tá máa sọ. Gbogbo àwọn ọ̀rọ̀ burúkú tá à ń sọ náà ní ń dá wàhálà alẹ́ yìí. Gbogbo àwọn ọ̀rọ̀ burúkú tá à ń sọ òun náà ní ń dá wàhálà alẹ́ yìí. Kájọ torí Ọlọ́run ká bẹ̀rù Ọlọ́run tó dá wa. Inna hadhihi tazkara oníjú báyìí lọ o. Justice for Hafsat, justice for Hafsa. Ìdájọ́ òdodo la fẹ́, ìdájọ́ òdodo la fẹ́ lórí Hafsa. Ó sọ pé láṣẹ t'Ọlọ́run á rí ìdájọ́ náà, á rí ìdájọ́ òdodo yẹn gbà lórí ẹ̀ pẹ̀lú àṣẹ t'Ọlọ́run. Ọlọ́run àwọlá bó ṣe tó nínú àánú ẹ̀, àwọlá agbára ẹ̀, àwọlá ògo ẹ̀. Gbogbo ohun tí ń jẹ́ ìran ìdùnnú àtayọ̀ Ọlọ́run kó jọ ṣe fún wa, kó má jẹ́ kí àwọn ọmọ wa sírìn, káwọn ọmọ wa kán má ṣíléyà, káwọn ọmọ wa kọ́lọ̀ ń jọ nínú àánú ẹ̀, kó wọlé agbára ẹ̀, kó wọlé ògo ẹ̀, kọ́lọ̀ ń kó Hafsa àwọn òbí ẹ̀, Ọlọ́run bá rọ lójú o, bá rọ lójú o, bá rọ àwọn òbí ẹ̀ lójú o, kọ́lọ̀ bá foríjì Hafsa náà wọlé àti tóbi Ọlọ́run wọlé agbára ẹ̀, wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.